I know pé ajá máa ń dùn lóòótọ́ mo kó tó dẹ́ kọ́ no I'm not gonna do it. No kí ni mo ṣe tó wrong kẹ̀kẹ́ wá gbádùn ó dẹ̀ tẹ́jẹ̀ pásánà ó débi ìsìn ó dẹ́ pátí mi rú ṣé kò lọ bẹ́ẹ̀. ṣé kò ṣe pé bẹ́ẹ̀ ṣe wà violent against Ṣìkẹ́mi lélẹ̀ tó ṣe decide láti má gbé kọ́ yín. ṣe ìmọ̀ kan tẹ̀ ń sọ nìyẹn pé ìyàwó mi ń cheat on me ìyàwó mi ò lè wojú ọkùnrin mẹ́wòó. ṣé bẹ́ẹ̀ ṣe wo mi mo ya wèrè gan o. ẹ sì ṣe kẹ́ni bí mo ti ní ẹ ṣe. ikú wa àjọkú àwọn èèyàn wa àjọgbà. kí ló fà á kí ló ṣe é ó yẹ kó béèrè lọ́wọ́ ọ̀gá wọn lè mọ ibi tó máa wá sí. tó bá jẹ́ lóòótọ́ ni mo lọ sí anywhere ní àárín 7 days tẹ́mi àtẹ́bí tó wà bíbá yìí èmi Ṣìkẹ́mi ọmọ tí wọ́n là fẹ́ lójú èkó tó wà ní báńkì. tẹ bá dàbí pé nǹkan tẹ ṣe ó ti yí yín lọ́wọ́ ẹ jẹ́wọ́. ṣé wọ́n fúnra rẹ̀ ṣòfò etí ara ẹ̀ gbọ́n kò tó sọ jáde sí èmi bọ́ sórí Instagram àjò. 5 and 6 lèmi àti Aajo ní life ni ìwọ bẹ́ẹ̀rì èmi Túndé bẹ́ẹ̀rì. tó bá jẹ fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ èmi òkú kẹ́sẹ̀ ṣe máa ya wèrè lójú oorun ó ti báyé mi jẹ́. ó ti bẹ̀rẹ̀ kú olóṣì ẹ̀. ọgbẹ́ ọkọ ẹ̀ wá sókè ẹni àìgbọ́n pa ló pọ̀ ẹni ọgbọ́n pa ò tó nǹkan.